wọ́n ní kó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú. Dákun ọ̀rẹ́ mi, ṣé owó wọn ní o mú wá ni? Àbí epo wọn ní o mú wá? Ṣé iyọ̀ náà ní o mú wá ni? Àbágùntàn bọ̀lọ̀jọ̀ tẹ́yìn rẹ gbagbá. Bọ́n bá ní ọ lọ ṣọ́ọ̀ṣì, ọ lọ mọ́sálásí, ọ lọ rè gbàdúrà, ṣe lọ́kàn tí kùkùn tó kọ̀yìn sí wọn bí ẹni tó jẹ́ pé ọlọ́nà mí láti lè ké pe Ọlọ́run, tó Ọlọ́run sì gbàdúrà rẹ̀. Bọ́ bá lọ ilé awo, tó lọ ilé oníṣègùn, tó lọ ilé adáhunṣe, kò sí nǹkan tó lè gbé lé ọ lọ́wọ́. Àwọn kan sọ wípé Ọlọ́run ó jẹ́ ọ jẹ́ o, Ọlọ́run ó jẹ́ ọ jẹ́ o, Ọlọ́run ó jẹ́ ọ jẹ́ o. Kí wá ló dé tó fi jẹ́ wípé ibi tí Ọlọ́run wá ń gbé tó yẹ kó o ti ké pe Ọlọ́run kó lè bá tètè gbàdúrà rẹ lọ wá pàtì tó lọ. Àwé ọjẹ́ ta mọ́ra kó lọ rè bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ kó má ba à ṣẹrú ayé.